Yọ̀ọ́ra Ọlọ́run rán mi sí ọ lónìí lórí òjò agbègbè rẹ. Kẹ́hìn pè ní òjò agbègbè. Ṣé o mọ̀ wí òjò Ọlọ́run gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe kọ́ a ìjọ kété àgbáyé gbàyè ni. Ní kété ibi pátá lórúkọ Jésù ní ti gbà ní là. Ní kété àgbáyé kéréje lórílẹ̀‐èdè sórílẹ̀‐èdè lópinlẹ̀ sópinlẹ̀ àgbáríjọpọ̀ rẹ̀ ni lérè á di òjò àgbágbù kété àgbáyé. Ọlẹ́gbàgbọ́ níbi kété o mo mójú di ìlúkulú àbí orílẹ̀‐èdè kórílẹ̀‐èdè. Kọ́ wá ò ṣe àpọ́stélì orí ìkejì láti ẹsẹ̀ ìkejìléníogún dé ẹsẹ̀ ìkẹta dé ẹsẹ̀ ìkejìlélógójì mo tọrọ gáfárà sí dé ẹsẹ̀ ìkẹtàdínníàádọ́ta. Wà wípé ìwé mímọ́ kọ àkọsílẹ̀ wípé kété rákọ gbá ẹjá kan darapọ̀ nínú òdàpọ̀ nínú ẹ̀kọ́ nínú àdúrà gbígbà nínú bíbu àkàrà nínú ṣíṣe òdàpọ̀ líkété ògbà òjò kan lè yí ni. Tí wọ́n ríran lúgbẹ́ ẹni náà ti jù kéréje ọ̀dẹ̀ níbi kan tẹ́ pàdé lónìí náà. Irú ìjọ agbègbè báà náà ó ti ṣe pàtàkì o. Ìmọ̀já wí ojú ti là, ìmọ̀já wí ìlú ti pọ̀, ìmọ̀já wí oríṣiríṣi ibi ní èdè lè ènìyàn ní èdè yàtọ̀ sédè. Síbẹ̀ Ọlọ́run mú ọ̀wọ̀ ó mú wọ òjò agbègbè torí bá a ṣe kọ́ ayọ̀ gbàgbé rẹ̀. Mọ̀jẹ̀ tẹ́ Ọlọ́run o nítorí wẹ̀ ṣùdàpọ̀ lórí ẹ̀rọ ayélujára wo ìṣojúṣe rẹ ìwọ gan yóò akọ́ni látòrí ẹ̀rọ ayélujára. O yóò mú ọrẹ àtìdámẹ́wàá rẹ o yóò máa ránṣẹ́ látòrí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n wẹ́ẹ̀ gbọ́dọ̀ gbàgbé òdàpọ̀ kẹ́ lágbègbè rẹ. Ìwọ gẹ́gẹ́ bí ọnìkan o gbọ́dọ̀ lópa àtòpín nínú òjò agbègbè yálà kẹ́ jẹ́ pé wọ́n la darí àbí kọ́ jẹ́ àtẹ̀lé lébẹ̀ torí òdì mélòó kan ni wọ́n ṣe amú darapọ̀ kò á mú ṣe àlọ́ sí kò á ṣe agbátẹrù fún òjò agbègbè. Òde àkọ́kọ́ yìí mi bẹ̀rẹ̀ látòrí lẹ́tà méje kí Jésù Kristi kọ́kọ́ sí ìjọ méje kẹ́lí Asia. Lẹ́yìn ìgbà kó gòkèrè ọ̀run lè yí ni o wọ́n rẹ̀ fẹ́ kọ̀wé sí kété òjò kẹ́lẹ́ lágbàáyé ọjà kò ṣàyẹ̀ ìjọ méje kẹ́lé Asia ni. Torí òrí síran upòkè ọjọ́ ọ̀nẹ́yà òun gangan ní ṣe àfihàn irú àrìsàn kì í ṣe kété òjò kẹ́lẹ́ lágbàáyé ló gbẹ̀. Ọlọ́run mọ̀ kì í ṣe o kọ́ bá lọ sínú ìwé òfihàn orí kínní láti ẹsẹ̀ ìkẹrin wàá mọ̀ pé Jésù fúnra ara rẹ̀ ọmọọmọ kan ó túmọ̀ sí pé ó bu ọlá kó òjò agbègbè kéṣe kẹ́ ẹ kọ lẹ́tà ni kẹ́ ẹ kọ́ sí kété òjò kẹ́lí kété àgbáyé níbikíbi káàká ohun àkọ́kọ́ kan amúmọ̀ wí wọ́n gbọ́dọ̀ darapọ̀ mọ́ òjò agbègbè ni pé Jésù ó ti kọ lẹ́tà lónìí náà bá o a kọ lẹ́tà ni amúràn èèyàn ránṣẹ́ rẹ̀ èèyàn fìtílà èèyàn áńgẹ́lì ké lórí òjò kọ̀ọ̀kan amílẹ́tà ni amúràn ẹ̀yẹ kan ka lẹ́tà nínú ìjọ tẹ̀rẹ́ kọjá pé Ọlọ́run ti mọ kọ́kọ́ síbẹ̀ ká kàn ọ́ gbọ̀ngbọ̀n ká ràn ọ́ lọ́ ẹ̀yẹ kan ka lẹ́tà nínú ìjọ agbègbè rẹ kọjá pé òkè nínú rẹ̀ wọ́ gangan gẹ́gẹ́ bí ọ̀nìkan lọ́rọ̀ orúkọ lẹ́tà nì sí ẹ̀yẹ kan kọ lẹ́tà sójú agbègbè rẹ kọjá pé ọ̀rìmú ọ ṣe àwátì níbẹ̀. Ìdí kejì kan amúdarapọ̀ mọ́ òjò agbègbè ni pé Ọlọ́run fẹ́ràn òjò agbègbè onínúmọ́ra rẹ̀ kó mú ṣe òrúbọ kó òjò ni. Kọ́ bá wo Éfésù orí kẹrún ẹsẹ̀ kẹrúndọ́gbọ̀n títí dé ẹsẹ̀ kẹtàdínníọgbọ̀n lọ́ọ̀tọ́ la máa ń ka tábà tí ṣùgbéyàwó àyẹ̀ ọkọ fẹ́ràn ọ̀yà rẹ̀ kọ́ ọ̀yà kẹtẹríba kọ ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí Kristi ṣe fẹ́ràn òjò ọjà kò múra rẹ̀ kò mú ṣe òrúbọ kó òjò torí bá gangan lọ ṣe àdarapọ̀ kò á lọ sí òjò kẹ̀lé agbègbè rẹ̀ yàtọ̀ sẹ́yìn lè sí kọ́ Jésù Olúwara nínú òjò agbègbè ẹ̀dá nínú òjò agbègbè
láti bùkún fún òjò agbègbè. Yàtọ̀ séyìí ni ọ̀rọ̀ òdìkọ̀ ọ̀yọ̀ gbọ́dọ̀ mú darapọ̀ ní pé òjò agbègbè ẹ̀ nínú ìdàpọ̀ ẹ̀ nínú ìsopọ̀ ọjọ́ jẹ ọjọ́ mu bí ìgbà kan péra jọpọ̀ kan ń gbára olúwa òjò agbègbè ẹ̀ nínú ìdàpọ̀. Òjò agbègbè ni ibẹ̀ náà lọ lè gbàgbọ́ ti yọ̀ dàgbà káàdì so èso lójoojúmọ́ límọ̀ ẹ̀yà sí lẹ́gbàá ẹ̀yà sí nínú ẹ̀kọ́ ọlọ́run èyí kọ́ dẹ̀mọ̀ lọ́ra èyí kọ́ mọ̀ náà àkọ́ ìhàn ọmọ olùmúrìn nínú òjò agbègbè ìhàn nìkan á ṣe ìtọ́jú ọ̀nì kejì nínú òjò agbègbè láti yóò béèrè àlàáfíà rárá lọ́ọ̀tọ́ ẹ̀rọ ti lu ayé jára ayé àpè rárá ṣùgbọ́n kó o bá ṣẹlẹ̀ sọ́ni ẹ̀mẹ́sọ ni kẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ ọ̀nì kò mú lé rẹ kọ́ mẹ́nu pọ̀nà rẹ kọ́ yọ̀ kanlẹ̀kù lé rẹ òun ni yóò ṣe ìtọ́jú kó péye òjò agbègbè ó jẹ́bi kó jẹ́ pé ìhàn ọmọ ọlọ́run ti kóra jọ pọ̀ kàn ń yin ọlọ́run ibẹ̀ náà ti ń ṣe òrántí ikú àti ìjìyà Jésù Kristi bóyá ó nu kó ti gbé ọkọ̀ lójú agbègbè bóyá òṣè kan ń ṣe níbẹ̀ ẹ̀ tẹ́ ọlọ́run bóyá òwò ṣọran lè tẹ́ ọlọ́run bóyá òṣè kan ti kíni lè tẹ́ ọlọ́run bóyá èdè kan ń sọ níbẹ̀ lọ́wọ́ fi kété ara gbọ́ òun kan ń sọ ṣùgbọ́n lágbègbè ni òun náà lójó mo wà jòkó súlé mo mú tẹlifíṣàn àti ẹ̀rọ ayélujára mo mú dípò òdàpọ̀ kò yẹ kó a di àǹfààní rẹ̀ nínú òjò agbègbè ìkètèrà kan gbàgbọ́ ẹ̀ẹ́dá kó kóra jọ pọ̀ síbì kan gbàdúrà ṣe òpin fúnni ṣe àjọpín wàásù ọ̀rọ̀ ọlọ́run ká ọ̀rọ̀ ọlọ́run lójoojúmọ́ ọlọ́run dẹ̀ yàn kún òjò ni iye ra kan gbàlà kó bá ti jẹ́ pé àtúbí lọ́ọ̀yà kó dọmọ ọlọ́run kó dẹ̀ fẹ́ lé òdàpọ̀ pẹ̀lú Jésù Kristi lẹ́yìn ayé rẹ̀ ibi kékeré lọ́tẹ́ abẹ̀rẹ̀ o kó tí yóò darapọ̀ mọ́ òjò kété àgbáyé lẹ́yìn òrẹ́yìn òjò lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkan gbàlà kẹ́ nínú òdàpọ̀ kété àgbáyé òdàpọ̀ tí agbègbè kó dẹ̀ àríbi dé sílé ìjọba ọlọ́run ire o.